Ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀, ó ti dójú ẹ̀, mo mọ̀ pé ó sì máa di báyìí. Kábíyèsí Elédùmarè, ọmọ Yorùbá mi ní jẹ́ kó pẹ́ rárá. Kúkúkú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti take over Benue alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti fún àwọn gbogbo Fúlàní tó wà ní Benue State, wọ́n ti fún wọn ní 72 hours pé kó fi gbogbo àti Fúlàní tó ń pààyàn o, àti Fúlàní tí ó pààyàn o, àti Fúlàní tó ṣe gbá o, àti tí ò ṣe gbá o. Mo ní evidence tí màá fi hàn yín bí wọ́n ti fún àwọn Fúlàní ní 72 hours kó fi gbogbo di ó Benue sílẹ̀. Kò ń ṣàwọn olórí wọn ló pàṣẹ o, àwọn ọmọ wọ́n dúró báyìí, àwọn olórí wọ́n dúró báyìí, wọ́n dẹ̀ ní ó yá ẹ jáde ẹ lọ sọ bẹ́ẹ̀, a wà lẹ́yìn yín bíi ké evidence wà. Kábíyèsí Elédùmarè, ọmọ Yorùbá ẹ̀rù rẹ tó bà Ọlọ́run, ẹ̀rù rẹ tó bà, ẹ̀rù rẹ tó bà Ọlọ́run mi, ẹ̀rù rẹ tó bà. Ohun tó jẹ́ kí ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní 2020, 2019, 2021, ṣùgbọ́n àwọn àgbààgbà ti wá kàkà kí wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n tọ̀nù sí wa. Fídíò méjì kan wá tí mo fẹ́ play fún yín. Ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ bá ní èèyàn nílé ẹ bá wa send fídíò yìí sí wọn. Èmi náà àwọn tájọ wà nílé màá send ẹ̀ sí wọn personally. Ẹ̀yin tẹ́ ń wò mí kò sí nǹkan méjì tẹ́ fẹ́ ṣe fún wa lórí péjì tó kọjá ń pé kẹjọ ẹ bá wa share fídíò yìí, ẹ bá pín fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kí wọ́n mọ̀ wípé ohun tó lóyè Sunday Igboho sọ ńgbà yẹn ó ti ṣẹlẹ̀ báyìí o, ó ti ṣẹlẹ̀ big time. Tẹ́ bá dé Benue State nsìn allegedly ó ń gbóná háúháú àti àwọn àṣírí kan wà tó jẹ́ wípé ẹ ò mọ̀. Ìjà yẹn lágbára débi wípé àwọn àgbà Fúlàní wọ́n ti ṣe ìpàdé, gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́, gbogbo ẹ̀dẹ̀ lẹ́ máa wò nínú fídíò fún ara yín. Kó bá dàbí pé irọ́ ni màá fi pa irọ́ ẹ̀ ti pọ̀ jù kíníkan. Ọmọ Yorùbá ó yá ẹgbọ́n nǹkan tí àwọn ọ̀dọ́ tiẹ̀ kọ́kọ́ sọ náà. What happened to people? Why can't you arrest those that are killing our people? Why is it that ever since Ogonis has been killed, nobody, police have not made any arrest? There has been no arrest, nobody has been arrested. We should go on dialogue with our killers and we should go engage our killers. Why the people that killed us are living peacefully? And you don't go and engage. Sir, at this point, you're not being realistic. I won't say more than that. I will deliver their message to the Commissioner of Police. But my SU want to chip in 1 or 2 words too. A call for justice and protection of Ogoniland. We, the concerned citizens of Ogoniland, are compelled to raise our voice against the growing wave of violence and insecurity perpetrated by Fulani herdsmen within our communities. The recent attack in Yokuru, Ebubu, Sogo, Weke, which have resulted in the tragic loss of our innocent lives, have pushed our collective patience to its limits. This act of aggression is unacceptable or are unacceptable. We have endured enough. Immediately, we demand the immediate, unconditional departure of all Fulani herdsmen from Ogoniland. Yes, that continual presence pose a grave threat to the peace and security of our people. Yeah. Should this be ignored? Repeat. Should this be ignored? No. And I repeat again. Should this be ignored? No. We will be left with no choice. We will be left with no option but to defend ourselves. Yes. It will be clearly stated. Any further attack on the lands of the Ogoni people will no longer be reported to the Nigerian police and the security agencies. Yes. The people of Ogoni will resort to self-help and self-defense. Yes. It's not like the CP is avoiding you. He feels your pains. You understand?
But the issue is that CP has been making frantic effort to make sure that all these problems are nipped on the bud. One, there are these herdsmen, farmers, and stakeholders town hall meeting going on in Okehi, Andoni axis, and so many other local governments. They are going around local government by local government, and they do this in conjunction with various sole administrators of those particular LGAs. So these are steps CP has taken in resolving some of these crises. Perhaps they might not have reached around the Ogoni axis. But if not for the fact that the area commander is now on leave, Area Commander Buri, maybe you people wouldn't have been here. He would have addressed this issue. And we are making all effort to ensure that we arrest these perpetrators. Today, there is operation going in at Agbonchia Forest. As I am talking to you, this operation is still against the killers in River State. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa, gbogbo yín lẹ ti gbọ́ ohun táwọn ọ̀dọ́ yẹn sọ, kí lẹ rí sí? Ǹjẹ́ tó bá jẹ́ ilẹ̀ Yorùbá nírúkọ báyìí ti ṣẹlẹ̀, ṣé ẹ rò pé àwọn bàbá máa gbárùkù tì wá? Torí pé kí ni ohun tó jù báyìí lọ ó ti ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá tó yẹ pé ó ṣèkì the whole world. Kódà ó wà nǹkan tó sọ àwọn ẹni yìí jí tí wọ́n fi mọ̀ wípé sẹ́ oko ẹrú làwọn wà, tí wọ́n fi mọ̀ pé sẹ́ àwọn lẹ́tọ̀ọ́ láti sọ pé àwọn ò fẹ́ wọn mọ́. Tẹ́ bá rí àyà táwọn àgbà Fúlàní wọ́n dá, mo máa play ẹ̀ fún yín. Ohun tó mú mi tí mo play eléyìí, tí mi bá wá play yẹn, aláìdáni mi. Ìyẹn lẹ fi máa mọ̀ wípé àwọn guys tí wọ́n sọ̀rọ̀ yìí, wọ́n mọ ohun tó ń sọ. Fulani leaders, they will never confess. They will always hide at the back of a tiny needle. They will always find a way to defend themselves where it's not defensible. Gbogbo wa la mọ̀, gbogbo wa la máa ń gbọ́, ta dẹ̀ mọ̀ pé wọ́n máa ń sọ, mi mọ̀ wọ́n rí, la mọ̀ pé wọ́n máa ń sọ lórí social media wípé gbogbo ohun tí àwọn Fúlàní bá ṣe, Fúlàní ò kì í dá nǹkan ṣe. Tẹ́ bá lọ́mọ kékeré Fúlàní kan tó jáde síta tó wá sọ̀rọ̀, mo fẹ́ lẹ́kẹ̀ẹ́ mọ̀ wípé ó láwọn tó wà lẹ́yìn ẹ̀. Ẹ ti gbọ́ nǹkan táwọn ọ̀dọ́ sọ báyìí tí gbogbo ọmọ Benue sọ, àtàwọn ìyá wa opó nǹkan tó jáde in thousands. Nígbà tí mo fi ojú ṣe statistic population tí mo rí ní Benue lánàá, tí bá bù kéré jù á wọ 30,000. Torí a lot of people come outside Benue tó wá join wọn. Torí mọ̀ wípé táwọn ò bá jọ sowọ́pọ̀, káwọn ti bọlẹ̀, tó bá kúrò ní Benue, ó ń bọ̀ ní state mi nìyẹn. Mélòó ni Benue sí sílẹ̀ Yorùbá? Ṣèbí Benue là ń pè ní Bendel State tẹ́lẹ̀. Tí bá ṣe mistake ẹ jẹ́ bá mi kọ sí comment section. Wọ́n ti yarí, wọ́n ní ó tó gẹ́. Bẹ́ẹ̀ ni, ṣé kò tó kó tó gẹ́ ni? Níbi táwọn ọ̀dọ́ yìí ti sọ̀rọ̀, àwọn àgbà Fúlàní wọ́n tún wá ti ọmọ Fúlàní kan jáde, wọ́n ní kó wá sọ̀rọ̀. Kí ló ní kó sọ? Ó jẹ́ ká mọ̀ wípé nínú ká fi Benue, nínú àwọn indigene Benue kó fi Benue lẹ́fà àwọn Fúlàní, tàbí kó lọ kọ́ bọ́ sí ń gbé pẹ̀lú Fúlàní. In the sense that tí Fúlàní bá pa yín, ẹ lè pa tiyín padà. Tí Fúlàní bá fìyà jẹ yín, ẹ gbà fọ́lọ́run. Gbogbo nǹkan tí Fúlàní bá ti ṣe, ẹ bá dákẹ́ ẹ máa wò. Ìyẹn ni ọ̀nà tẹ́ lè fi gbé pẹ̀lú àwọn. Pé kò dẹ̀ possible wọn ò lè lé àwọn ní Benue State. Can you imagine? Can you imagine? Mi tí sọ ọ̀kan táwọn àgbà wọn sọ o. Eléyìí tí mo sọ yìí mo tún máa fi fídíò ẹ̀ hàn yín. Torí àwọn kan wà tó bá ti rí fídíò máa bí báyìí, wọ́n á ní ròyìn ẹlẹ́jẹ̀ ni, wọ́n á ní fake news ni, wọ́n á ní gbá ni, wọ́n á wò ni. Nítorí pé they were not opportune to have the information I got. Information yapa, mo fi Ọlọ́run, mo fi búra fún yín. Ẹ jẹ́ kí n kó lọ sí new studio mi, àyà gbà mí dáadáa. Ibi báyìí sì, pálọ̀ mi ni mò ń lò. Ọmọ Yorùbá, ẹ support Masbi TV. Ó ti ẹ̀tọ́ àsìkò tá a wà yìí tó jẹ́ wípé inú a máa dún lọ́tún lósì. Torí nǹkan táwọn Fúlàní plan fúnlẹ̀ Yorùbá kò dá rárá.
ṣùgbọ́n ọlọ́run lo bàbá wa emeritus merited intelligent distinguished royal humble dependable integrity professor Adébánjí Akíntóyè Stephen àti bàbá wa general field marshal generalissimo Arólé Odùduwà ajáfẹ́tọ̀ọ́mọnìyàn anumijé ojú ẹni Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú kábíyèsí olúwa mi Ìgbòho òòṣà ẹlòmíà ní máa bí kí ló ń ṣe ẹ́ ṣé wọ́n mọ̀ rí ṣé ó kàwé ṣé ó lọ́pọlọ ni ó ṣe gbọ́dọ̀ máa pe èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ní olúwa mi èmi nìkan ló yé torí èmi wà pẹ̀lú àwọn bàbá wa almost every day mo mọ gudugudu méje yàyà mẹ́fà táwọn bàbá yẹn ń ṣe tẹ bá dọ̀dọ̀ bàbá wa Professor Banji Akíntóyè nísinsìnyí mo lè predict nǹkan tẹ máa bá tó máa ṣe. That is what's called a leader. Tí bàbá ò bá máa ṣe meeting tó máa ràn lé Yorùbá lọ́wọ́ wọ́n máa draft diplomatic documents tàbí kó máa type àwọn lẹ́tà tó máa go round the world. These people are working, they are connecting, they know they are doing their best. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ bàbá mi Ọláyọmí Kóìkì bàbá àgbàlagbà my greatest mentor kò ní da fẹ́ni tí ò ní da fún látàyé dọ́run. Mo kí bàbá mi Olúṣọlá bàbá mi Prince Albert bàbá mi Olúṣọlá bàbá àgbàlagbà àwọn kí káyé má bàjẹ́ of Yorùbá nation kí Yorùbá nation má tù of Yorùbá nation kálàáfíà jọba of Yorùbá nation bàbá wa Olúṣọlá Albert àyànfẹ́ Olódùmarè bàbá mo kí í sílésílé wọ́n ń ṣe gudugudu méje wọ́n ń ṣe yàyà mẹ́fà. Mo tún bọ́ sọ̀kan ńbẹ̀ yẹn mo tún kí bàbá mi tó jẹ́ new president of Yorùbá World Media in person of GCYWMO Àkànbí Lamid Yagboyaju ọkùnrin púpọ̀. Mo tún fàsìkò yìí kí ìyá wa àṣà àtìṣe Àṣàkẹ́ TV show tó jẹ́ vice president wa. Mo tún fàsìkò yìí kí bàbá wa Gani Alágbàlá. Mo fàsìkò yìí kí ìyá wa Kentos. Mo fàsìkò yìí kí gbogbo media everybody látòkè délẹ̀ torí tí bá ti ń dárúkọ àwọn kan máa ń kọ́ sí comment section pé ṣé nígbà yóò ṣara yín ni ẹ̀jẹ̀ máa rò bí a mọ̀ mọ̀ ní mi ìmọ̀mọ̀ ṣe mọ̀ ẹni tó bá tí àti bá jọ ń ṣe bí almost every minute every second àwọn lè máa rántí orúkọ wọn tó máa pọ̀ so ẹ̀jẹ̀ kẹ má bínú nítorí Ọlọ́run gbogbo ọmọ Yorùbá ni mo kí ó dẹ̀ kíra mi mass BTV necessary. Now kó tó di pé màá tún tẹnu bọ̀rọ̀ ẹ jẹ́ kọ́kọ́ play ohun tó lórí burúkú ọmọ Fúlàní yẹn tó sọ tó tú àṣírí fún wa tó jẹ́wọ́ pé àwọn bàbá àwọn ti sọ wípé do or die nílẹ̀ Yorùbá. Wọ́n ti wá fún wa ní this is a confirmation that lóòótọ́ wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Ṣé mo kọ́ wà tí ń sọ tipẹ́tipẹ́ tí ẹni wọ́n là ń pa ṣé ẹ fẹ́ sọ pé wọ́n làwọn oh my goodness ó yá ẹ kà tó gbọ́ ẹ kà kó fídíò ó yá ẹ wò ó. Take it or leave it, fighting each other will never solve the problems that are happening in Benue State. Believe me, this message coming from a youngest Fulani boy, which is Ibrahim. Seriously, I'm not joking. Joke aside. Both the tribes that are living in the Benue, TB, Idoma, Fulanis, there are many uncountable, like I can't count them. But seriously, to be fighting each other will never solve the problems that are happening in your state. Seriously. All the tribes, you have traditional rulers. So you have to call them. Let's have a meeting. Let's organize a meeting between all the traditional rulers, both the Fulanis and the other tribes. That's only the way that you guys have to follow, but to be fighting each other or to ask a Fulani man to leave Benue State.
seriously will never be the solution of what happening in Benue State. Seriously. Millions of Fulanis, they have been born and brought up in Benue. And you ask them to leave the state. Unacceptable. It can't happen. Seriously. So you people, you have a traditional rulers, both the Fulanis and the other tribes. So you have to call on them and ask them to organize a meeting between the traditional rulers. If they organize a meeting, maybe they will discuss how to solve the issue. That's simple. But to be fighting each other or to ask the other tribes to leave the state, it will never happen, and it will never be the solution of what happening in the particular state. Seriously. Peace, lead. Don't. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń lórí ọ̀fẹ́ láti máa gbé mi ọmọ yín Masbi TV. Ọwọ́ tẹ fi ń kọ́mẹ́ǹtì sí fídíò yìí torí pé gbogbo yín lẹ mọ̀ wípé àwọn international communities mi ì lè sọ ẹlòmíì o Ọláyọmí Kóríkì èmi àtàwọn kọ̀ọ̀kan wọ́n máa ń observe fídíò wa èmi lèmi lè sọ. I can only talk of my own. On wo show wa, on ka comment wa láti wo kí làwọn èèyàn rí because Yorùbá ni mo fi ṣe program ẹ̀kọ̀ọ̀kan ni mo kàn máa ń mú títí English mọ́. So now tó bá pé àwọn translator kọ́ translate ọ̀rọ̀ tá à ń sọ yìí gan òun ṣe gbogbo ẹ̀ lọ́ máa lè ṣe 100%. But tẹ́yìn bá ti bá wa ṣe breakdown tẹ́tí jẹ́ kó mọ̀ wípé a fẹ́ kúrò lábẹ́ Nàìjíríà. Ohun tí ẹni tó ń sọ̀rọ̀ nínú fídíò yìí ohun tó ń sọ ohun tí gbogbo wa fọwọ́ sí ni ohun tá dẹ̀ fẹ́ nìyẹn nǹkan ó wà very very important. Yes, ó wà very very extraordinary important. Ẹ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà ènìyàn wa láàólà bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì kò ń ṣe gbòógì olóró ẹ̀bẹ̀rẹ̀ o egbògi àgbo ni o àbà ìwọ tí ìkọ́ ọmọkùnrin yóò bá ju tíntínní lọ báyìí tó wá fẹ́ kó tóbi sí size tó fẹ́ láàrin ijọ́ mẹ́ta sí ijọ́ márùn-ún tàbí ìwọ tó fẹ́ pé o ò lè kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ìwọ tó fẹ́ àdódùn tó fẹ́ pẹ́ lórí ẹ̀ ẹ pé bàbá mi láàólà bitter tea ń tọ́ lọ́n fi rán àwọn nìyẹn bóyá o ní kidney problem ni o ní heart problem o ní prostate cancer o ní arthritis o ní asthma o ní ulcer any type of àrùn tó mọ̀ kó wà curable ẹ pé bàbá wa láàólà bitter tea they deliver nationwide. Now kó tó di pé màá gbàgbé ohun tá à ń sọ bọ̀ mo ti sọ is a promise mo ní lẹ́yìn eléyìí mo máa play fídíò yẹn fún yín ó yá ẹ wò ó. Ẹ káàbọ̀ padà ènìyàn wa sẹ́yìn náà ti rí fídíò yẹn ṣé ti rí pé ọmọ Fúlàní yẹn olórí burúkú ọmọ ni ohun tó ń sọ yẹn kò yọ sọ ó mọ tó ń sọ iṣẹ́ tó ràn ló wá jẹ́ kí lẹ fi ń ṣeré yìí iṣẹ́ tí wọ́n ràn òun ló wá jẹ́ àwọn bàbá tiwa lọ́lanúlẹ̀ tó ń wò bó tiẹ̀ jẹ́ pé àwọn bàbá kọ̀ọ̀kan dúró tì wá àwọn tí wọ́n dúró tì wá ni mò ń sọ tí wọ́n ṣe kí ni tó lanúlẹ̀ tó ń wò wá ẹ̀yin bàbá wa tó yẹ pé ohun táwọn Fúlàní ń fún yín
bí kéèyàn ní access sí báàgì ráìsì 10 kó wá já ráìsì ẹyọ kan, kó wá yọ kóró 10, kóró ẹyọ kọ̀ọ̀kan kó wá yọ wóró 10 nínú báàgì 10 kó wá gbé fún rẹ níbẹ̀. Kí irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n máa ní lọ́kàn pé òun nìkan tán lọ́ ṣe nǹkan báyìí fún, wọ́n nífẹ̀ẹ́ òun o, wọ́n ṣe kinní kan ni o, of which kò mọ̀ wípé tí ẹ fẹ́ jẹ́ kó exist. Torí ẹni tó bá fẹ́ jẹ́ kéèyàn wà láyé, irú èèyàn bẹ́ẹ̀ wọ́n ní kó gbé báàgì 10 fún yàn, tàbí kéèyàn lẹ́tọ̀ọ́ sí báàgì 10 lọ́dọ̀ ẹ̀ kó wá ṣàkóró 10 tí ò ṣe é sè gan. Bẹ́ẹ̀ ni irú omi wo ló fẹ́ bù tí wàá kó ráìsì kóró 10 sí? Àwọn bàbá wa ò mọ̀ pé àwọn lẹ́tọ̀ọ́ sí nǹkan tó pọ̀. Bẹ́ẹ̀ má wọ̀rí, Gbogbo tí ń jẹ́ tọlọ́run láìpẹ́ láì jìnnà gbogbo àmọ́ ibi tá à ń lọ. Kó tó di pé mo play last video eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀, ọmọ Yorùbá ẹja sáré dé ẹ̀ka ìpolówó ọjà. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú bógun ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó osùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abolórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ. Ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa, nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn, mo máa ń sọ fún yín, ìwọ tó bá wà Nàìjíríà tó ò dira tó wá lọ ń ṣàyà gbàǹgbà tó lọ rìnrìn mùtàmùtà tó bá lọ kó sówó àwọn àtìláwì wọn á kọ̀ pa é nípakúpa dànù, wọn á pa é tí kankan ò ní ṣẹlẹ̀. Ó déèyàn mélòó tí Fúlàní pa tí ẹ gbọ́ pé must we say everything? Ọmọ Yorùbá ẹ lọ dira lálàkọ̀ọ́kọ́ lára àwọn iṣẹ́ tẹ máa kọ́kọ́ ṣe sára oògùn ìbọn, oògùn ọfà tó bá fa ọfà féèyàn oògùn ẹlọ́bẹ kó má wọlé, kó ṣáì láàfin kó má wọlé, kó ti dágà bọ̀ ẹ́ kó má wọlé, wàá kọ́ lọ wá ògbò yẹn. Tó bá ti wá ògbò yẹn wàá wá àléébà tó jiná áhùn tó bá possible tó bá lè rà fẹ́ oríṣiríṣi àwọn ọkọ bẹ́ẹ̀ sá mi ìfẹ́ máa sọ lórí afẹ́fẹ́ but mi ìmọ̀ nọ́mbà everybody. This is the only place I can communicate with you guys, with you, my mother and my fathers. ẹlòmíà ní must be òye kò sọ orúkọ bẹ́ẹ̀ níta ẹnìkan tí n bá sọ báwo lẹ ṣe fẹ́ gbọ́. ẹja kéré kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà ewé ló kọlà fẹ́ kọ́. Now the last of the list òun náà ni tí mo fẹ́ play níbi tí Sẹ́ríkì olórí burúkú wọn tó ti túwọ́ tàbí èlùbọ́ ó yá ẹ wò ó. Ogoni people only demo for this river. Ogoni people then they bring every time wahala, then they go with our people rear every day, then they bring problem, talk different matter, and they then get boy when bad boy when they keep, then get their leader, then get their sheep, when go send them, then go enter bush, go attack Fulani boy, then go and kill cow. When they return, then say Fulani people here, then don't finish whole their farm, all they do this and this. But where you go shake, you no go meet them like that, no beer. That is why me, I be new shaman. We need to join head with the government and the liar, where people the liar, make it then sit up this liar. Because we want to call it ourselves, we show ourselves, we show our truth. Now here we want for this river. Because we go here,
You know, different for country. But this river, I don't want. I be no shaman for this river. Okay. I want peace. Okay. Go to the anti-kidnapping. I don't go to the anti-kidnapping. I go, then go follow me. We rescue some cow. We get some cow, and one boy, the one escaped. The 2 boys reached to now. We never see them. After 2 days, they come say, okay, no, for Facebook, I see they say they don't kill somebody. Okay, where are the people? What thing carry them? What thing they kill? How they talk? How they know? Now what thing happened? Before we see, day before yesterday, a CP called me. We don't go that place about this protest. I explained to him. 34 cow and 2 boy. It not be only the cow worry me like that my 2 boy. I want them return my boy. Any place they go keep them. Let I see the boy, or they are dead or they are alive. We agree say they don't want us. Okay, they don't want Fulani all Igoni land. And Igoni people there for another people land. Okay, we want. Or it's like that, the Nigeria law say every Nigeria person no fit stay any place. It's okay, we can follow the law. Everybody knows say what don't change. Me now here I grow for this area. Now here I grow. But this is where we go see now, not beyond before. We and the farmer people will not get problem with them for this river. But now, I don't know what thing will happen like that. Ogoni people, only them for this river, Ogoni people. Then they bring every time wahala. Then they go with our people rear. Every day, then they bring problem, talk different matter. We demand the immediate, unconditional departure of all Fulani herdsmen from Ogoni land. Yes, sir. I stay for Igoni land 34 years, and Igoni land is my own land because Igoni is the where I grow. I stay, I do the business, and I know them. This thing now thief, then go thief our cow. 1. 2, the thing they continue since last year. I go meet their chief, their Parmalula, their this thing, they are from their chief and the youth leader. I go meet them. I tell them, see what thing happen for my own boys, my cow. They say, okay, that thing cannot return continue. This last week, they go attack my cow, take about 34 cow. 34 cow. They go take kill, destroy our property all. They caption 2 boys. Reach to now, we never see them. Reach to now, I talking to you. I did element here, then call me. My boy, my boy, the one escape call me. I don't go to area command. I go to the. Ẹ káàbọ̀ padà yín nìyẹn wá. Ṣẹ́yìn náà ti rí gbogbo tí Sẹ́ríkì yẹn sọ. Kí ló opinion ti yín? Kí lẹ́yìn rò nípa tí Sẹ́ríkì yẹn sọ? Ṣó jàre ni àbó jẹ̀bi? Ṣó ń parọ́ ni àbó ń sòótọ́? Ẹ má gbàgbé o, àwọn Fúlàní ẹ̀yà tó parọ́ tó wọn ò sí. Tí Fúlàní bá sọ fún ẹ pé káàárọ̀, má dáhùn débi tó máa yọjú síta. Kò yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́. Kó má jẹ́ kó mọ̀gbà tó máa dẹ́gbẹ́. Wàá rí pé òru sílẹ̀ wà. They are not honest people. Gbogbo rìpọ́ọ̀tì wọn, gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ is full of lies. It's full of lies. Ẹ máa observe nǹkan kan bẹ̀ yẹn. Ẹ rí i pé no, kí n reserve the fullness tí mo fẹ́ ṣe. God bless you all. Ẹ bá a pín fídíò yìí. Ṣé pé mi jẹ́ kó gùn jù? Ẹ jẹ́ kó délé, kó dóko, kó dé gbogbo ibi tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé. Ẹ dẹ̀ má gbàgbé Masbi TV. Ẹ fún wa ní support our good journalism. Mo sọ fún yín, mo níbi tí mo wà yìí kò wà secure, but ọ̀rọ̀ Ọlọ́run ní fún mi lẹ̀. Mo ní mo fẹ́ gba ibòmíì tí màá lọ wà. Tó lẹ̀ pé tí bá ṣẹ́wó yẹn sí náírà, ó ń lọ bí 1.4 to 1.5 billion sí. Tá bá ṣẹ́ sówó wọn lọ́hùn. Kò dẹ̀ ju bí àbí 4 kíní kan wọn lọ. A máa fi gbá ká máa lò. So that èmi gbá lè ní fọkànbalẹ̀, ọkàn mi á lè balẹ̀. Yeah. Ẹ support mi. Ẹ join, ẹ subscribe sórí channel wa. Ẹ bá notification bell.
like at least tẹ́yìn 100 million bá wo fídíò yìí ó jẹ́ ká lè rí nothing less than ó yẹ ká rí nothing less than 1 billion view ó possible 1 billion comments ó possible. Ìyẹn làwọn international communities tí wọ́n á fi mọ̀ wípé yes Yorùbá ti ṣetán bó ti jẹ́ pé a ti ṣetán. So ẹ̀yin tọ́lọ́run bá bùkún fún tẹ́ fẹ́ support wa the same kíní tá à ń lò náà the same details náà ni 021 41 68704 021 41 68704 GT Williams Olúwatósìn. Fẹ́yìn tẹ́ bá fẹ́ gbé polówó ọjà fún wa ẹ pè mí sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 nọ́mbà tí mò ń lò nígbà tí mo wà Kòtónú nìyẹn. Ẹ bá pè direct kò ní lọ because mi ò sí ní Kòtónú. Nàìjíríà nọ́mbà tí mò ń lò ní Nàìjíríà tí mo wà báyìí 081 76 03 4216 081 76 03 4216 WhatsApp nìkan ni méjèèjì. Bẹ́ẹ̀ bá pè ẹ̀kọ́ ń dára yín láàmú ni odò àgbúwà kò ní gbọ́dọ̀ rẹ̀. Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú.